ẹ̀rí fídíò léyìí kò yẹ kó gùn, àmọ́ bó bá ṣe gùn tó náà, ẹ dákun ẹ̀yin olólùfẹ́, yóò wù mí kí ẹ bá wa wò dé ìparí. Ọ̀rọ̀ tá a mú wá náà ọ̀rọ̀ tí ò la èébú lọ, tí ó sì la à ń sọ̀rọ̀ òdì síra ẹni ni. Ọ̀rọ̀ náà ti jẹ́ ọ̀rọ̀ tí ó ti máa ń wáyé tipẹ́ nípa dídá Markaz sílẹ̀, tó sì jẹ́ pé nǹkan tí ò bá kan àwa kì í dá sí. So àmọ́ ọ̀rọ̀ náà kàn wá nítorí nínú àwọn àfáà tó jẹ́ àfáà àgbà, Sheikh Abdulrahman Salahuddin Baba Leela, ọ̀rọ̀ náà kàn wọ́n. Ọ̀rọ̀ tó bá sì ti kàn wọ́n, ó ti kàn gbogbo àwa tí à ń jẹ́ àdàbíyà ni. Ọ̀rọ̀ náà ti máa ń jẹ́ létí títẹ́lẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ, má pè wọ́n lọ́mọ, mo lè pè wọ́n lẹ́gbọ́n, mo lè pè wọ́n ní àwọn akẹgbẹ́ wa tí wọ́n máa ń jáde pé àwọn ń ṣe dìfáà fún àyè wa ní Agége lọ́hùn tó ń jẹ́ Markaz. Ọ̀pọ̀lọpọ̀ wọn kò yẹ ká lè bínú sí wọn, nítorí pé mo lérò pé ó yẹ kán ti rí àwọn àgbà wọn tí wọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ náà bó ti jẹ́ fún wọn ni. Àmọ́ ó ṣe ní láàánú pé àwọn náà rìn súnmọ́ àwọn àgbà tó lóòótọ́ lọ́wọ́ tí wọ́n sọ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́, ló máa ń jẹ́ kó mọ̀ sọ ọ̀rọ̀ náà bí ó ṣe jẹ́. So ká wá jáde pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ ní gbogbo ìgbà yìí, ká ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́, ká sì mọ́ sọ̀rọ̀ dálẹ̀ lásán, ká mú rẹ́fẹ́rẹ́nsì wá pé ìtú wọ́n sọ yìí kí ló gbára lé, kò dáa púpọ̀. Èyí ló fẹ́ kí n jáde sọ̀rọ̀ díẹ̀, àyè sọ tán, àmọ́ tá bá rẹ́nikẹ́ni tó bá lóun fẹ́ takò wá, á tún wá jáde sọ̀rọ̀ sí i. So mo sì sọ, mo ti post fídíò kan earlier pé mo fẹ́ ṣe fídíò, gbogbo tí ó mọ̀ jẹ́ references mi fún àwọn ọ̀rọ̀ yìí yóò mọ̀ jẹ́ ọ̀rọ̀ tí almarhum Sheikh Adam Abdallah Al-Aluri tí wọ́n sọ kalẹ̀ fúnra wọn nínú ọ́díò tí a ṣe research tó dẹ̀ wà ní ọwọ́ wa. Àwọn yìí jáde láì jẹ́ pé a ní ìdí kan tó tóbi tó ṣe gbára lé. So òun ló fi jẹ́ pé ẹ rí pé àwọn ọ̀rẹ́ wa náà tí a ti jọ fàárí lórí social media yìí, so ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà, ẹni tó bá jólódodo náà ó padà rí pé àwọn ni yóò mọ̀ ni àfáà yìí ní ṣàlàyé fún wọn, tó fi máa fà lásàlátù náà, ẹ rí padà tí ẹ náà ti balẹ̀, a padà ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí kò mọ̀ fún. So ọ̀rẹ́ wa kan náà sì wà alágídí, kódà ó ti blọ́ọ̀kì mi, àwọn èèyàn ló sẹ́ndì fídíò pé ó náà tún sọ̀rọ̀ pé oṣù 6 náà fi gba Baba Leela tá sì sanwó oṣù. Wọ́n ní káwọn èèyàn dákun kọ́ má bínú sí, wọ́n padà ráwọn náà ní hajj, so kọ́ má bínú sí, ní tí ò yé ni kọ́kọ́ jẹ́ káwa ṣàlàyé. Mo sì bí Ọlọ́run kọ́lọ́run jẹ́ kí ọ̀rẹ́ wa náà kó gbọ́n mi yé, kó sì máa sọ di ìbínú. Àkọ́kọ́ ni pé a ti sọ̀rọ̀ nípa Baba Leela sẹ́yìn, táwọn wá lọ wo fídíò mi, ọdún tó bí wọn, bó náà ṣe jẹ́, ìbọn náà ti kéwú àti ṣàlàyé rẹ̀. Àmẹ́já bẹ̀rẹ̀ báyìí pé Maulana Sheikh Adam alayhi rahmatullah, ọdún wo ni wọ́n mọ̀ Sheikh Abdulrahman Salahuddin tá ń pè ní Baba Leela? So tá bá mọ ọdún tó mọ́ra àtọ̀nà ìgbà tí wọ́n gbà mọ́ra, a lè wá bá débi pé àlákọ̀ wo ló wà ní àárín wọn. So a lè mọ̀ pé ṣé bàbá sọmọ ni, ṣé ọ̀gá sọmọṣẹ́ ni, ṣé ọ̀rẹ́ sọ̀rẹ́ ni, a lè mọ in tí ó wà láàrin yẹn. So àkọ́kọ́ ni pé nínú ọ̀rọ̀ Sheikh Adam, pé tọ́rọ̀ bá débẹ̀ a padà mọ play kí gbogbo ayé gbọ́, òun ni pé bàbá Sheikh Adam jẹ́ ká mọ̀ pé àwọn mọ Baba Leela ní 1932 tó sì mọ̀ wọ́n mọ̀ wọ́n ní ọ̀dọ́ langba, tó jẹ́ pé wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé fàṣọ́hà àwọn tó ní agbára ju ẹgbẹ́ lọ, nípa pé táwọn bàbá Alhaji àgbà bá fẹ́ lọ ṣe wáàsí, àwọn ni wọ́n kọ́kọ́ síwájú, tó ní àwọn nǹkan tí wọ́n mọ̀ sọ, tí wọ́n fi mọ̀ pé àwọn èèyàn pé bàbá Alhaji àgbà ti fẹ́ ṣe wáàsí ní madihu dídá. So pé fàṣọ́hà yẹn ju tẹgbẹ́ lọ, wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀. Káwọn fọ̀rọ̀ gùn, wọ́n nígbà tí ó fi di 1937 sí 1938, burújí yìí ti pọ̀ fún bàbá àgbà Leela débi pé wọ́n ti di àáfàá tó ń kọ ọba tó wà lórí nígbà náà, sheikhu, wọ́n ti di ẹni tí wọ́n ń kọ́ ọba ní kí wọ́n ti wá di àáfàá ọba. Mo lérò pé àwọn aráalé ń bá wa lọ, ìyẹn ní 1937/1938, kódà tó fi sọ pé ọba àgbà náà wọ́n ra kẹ̀kẹ́ fún bàbá àgbà ní Leela. Ìgbà tó di 1939, àwọn ìṣẹ̀lẹ̀ kan bàbá àgbà ní Leela wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tafsir, tó sì láyè tí wọ́n fi ń ṣe tafsir tí Maulana Sheikh Adam náà dárúkọ. Àmọ́ ní gbogbo ń ta kàkalẹ̀ yìí, ẹ jẹ́ ká wá béèrè, ẹ já lọ sọ́dọ̀ Maulana Sheikh Adam alayhi rahmatullah, ká béèrè lọ bàbá pé ẹ dákun o, bàbá wa àgbà Sheikh Abdulrahman Salahuddin Leela, báwo ni wọ́n ṣe jẹ́ sí yín sà? Ẹ dákun, ṣé ọmọ iṣẹ́ yín ni wọ́n ní tẹ́ ń sanwó oṣù fún, àbí bí ọmọ náà jẹ́ sí yín ládùúgbò ni, àbí bí àbúrò, àbí báwo lẹ ṣe múra yín? Ẹ já gbọ́rọ̀ lẹ́nu Al-Allamatul Ilory.
Alhaji Abdulrahman bàbá Adéra mo fẹ́ sọ fún mo dé mọ́ sí nígbà tó kún mò sí ilé ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ bá wà ní ọyẹ kí n ṣe nǹkan kan ọyẹ káwọn èèyàn ó rí pé mo ṣe nǹkan kan ọyẹ kọ́ lọ́wọ́ ọmọ pé mo ṣe nǹkan kan ọyẹ kí ẹ̀dí àti àmà náà ọmọ pé mo ṣe nǹkan kan. wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ àbí ìdájẹ́dá àwọn òṣèlú yóò mọ̀ tó fi kú ni àwọn ọmọ bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ káwọn ọ̀sẹ̀ kẹ́kẹ́ káwọn èèyàn ọmọ kọ́lọ́wọ́ ọmọ kẹ́kẹ́ jẹ́ náà mọ̀. kì í ṣe wípé mo fẹ́ ṣe nǹkan ló ṣe mí kí n ṣe nǹkan. ìbá àwọn ọ̀sẹ̀ nǹkan ló ṣe àwọn tó fi káwọn ọ̀sẹ̀ kan. ọ̀tọ̀ ni iye ẹ̀fọ́ lè gbà sí ayé fàídà ọ̀tọ̀ ni kí nǹkan ó ṣe èèyàn kọ́ máa wá ṣe nǹkan lẹ́yìn tó ṣe ọ̀tọ̀ ni kí nǹkan máa ṣe èèyàn kọ́ máa ṣe nǹkan ọ̀tọ̀ ni kí nǹkan bá ṣe nǹkan tí nǹkan kò ṣe kò ní jọ tọ́lẹ̀lẹ̀ àbá tí nǹkan tọ́lẹ̀lẹ̀ bá jọ tó bá jẹ́ pé ìlú kìtì kọ́ máa ṣe nǹkan àgbẹ̀dá ọ̀dọ́ bẹ́ẹ̀.